ìjà ẹ̀sìn bá ṣẹlẹ̀ gbogbo èèyàn ló máa kàn àti mùsùlùmí àti oníṣẹ̀ṣe àti kìrìsìtẹ́nì. Ibo ni wàhálà ká máa sọ̀rọ̀ sí ẹ̀sìn ẹlẹ́sìn yìí ti bẹ̀rẹ̀ gangan. Ẹlẹ́sìn kìrìsìtẹ́nì yìí fọ̀rọ̀ ìkìlọ̀ ránṣẹ́ sí àwọn mùsùlùmí tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí ẹ̀sìn ẹlẹ́sìn, pàápàá àwọn àfáà bíi Yusuf Adepoju àti Saheed Shittu. Àwọn èèyàn gbàgbọ́ pé ọ̀rọ̀ wàhálà ẹ̀sìn yìí bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wọn náà, pàápàá látìgbà tí àwọn èèyàn ti ń rí inú fọ́nrán níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa àwọn ẹ̀sìn tó kù àti oníṣẹ̀ṣe àti kìrìsìtẹ́nì. Ẹ lọ sí ìletò tó dojúkọ yín. Ẹ̀yin ò rí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ kan téèyàn kan kò gùn rí. Ẹ rí kẹ́tẹ́kẹ́tẹ́ kan. Ẹ tú kẹ́tẹ́kẹ́tẹ́ kí ẹ fà wá sí ọ̀dọ̀ mi. Ẹ máa mú bọ̀. Yẹ́nì kí ló bá bí ilé rẹ̀ pé. Ẹ kà dáadáa bàbá wa fi ilé rẹ̀ wípé kí ló fẹ́ fi kẹ́tẹ́kẹ́tẹ́ ṣe. Èyí ṣẹ̀ṣẹ̀ fi ṣe yìí. Kí ẹ wí pé. Pé kí ni Olúwa ni fi ṣe. Olúwa ni fi ṣe. Wọ́n jalè láàrin. Nígbà náà. Ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi sọ́lọ́run a máa jalè. Luke chapter 6:1 Jésù wọnú oko àgbàdo alágbàdo. Ó ti tó ọlọ́mọ ṣe wá lólè ọlọ́mọ ṣe wá lólè. Ẹ pàápàá gbogbo bí wọ́n ṣe rí fọ́nrán wọn níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn ẹlẹ́sìn tó kù àti àwọn àgbà àfáà gan nínú ẹ̀sìn mùsùlùmí. Kí wá ni ìyá àdúrà yìí sọ lórí ọ̀rọ̀ yìí? Welcome to CrossBlogX TV. Remember to like, share, and follow us. Praise the Lord. Wọ́n ní tó ṣe bí òwe o. Wọ́n á ní àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́. Àwọn àgbà ni mo gbọ́ o tó wà nínú ìwé, ṣùgbọ́n mo rí wípé àwọn àgbààgbà gangan náà dìde tí gbogbo wọn bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n ta ló dá rògbòdìyàn yìí sílẹ̀? Ọ̀rọ̀ yìí lágbára o. Mallam Adepoju. Ó lágbára. Bí rọ́pọ̀jù la máa porúkọ ẹ̀, Adepoju. Àti èyí tó lòun wà ní London yìí, àwọn ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí afẹ́fẹ́ yìí. Àti àwọn bẹ́ẹ̀ àwọn mùsùlùmí ló kọ́kọ́ bẹ̀rẹ̀ nǹkan yìí láti máa tàbùkù bá ẹ̀sìn ẹlẹ́sìn. Mo mú ìpẹ̀tù ni mo mú wá, ṣùgbọ́n bí mo bá ti tabà ẹ́ tí mo máa tabà everybody kó ní everybody kó lọ túbẹ̀ ṣe. Ṣé ti yé? Gbogbo wa ò lè sùn síbì kan ká kọrí síbì kan náà. Tí ìjà ẹ̀sìn bá dé báyìí sílẹ̀ Yorùbá, ẹ ní rójú ráyè gbé fóònù láti máa ṣe nǹkan tẹ̀ ń ṣe yẹn mọ́. Ṣùgbọ́n mo tètè fẹ́ sọ̀rọ̀ fún yín kó tó pẹ́, bóyá gbogbo yín ẹ lè padà ẹ lọ rò lẹ́ẹ̀mejì. Ta ló bẹ̀rẹ̀ nǹkan yìí? Àwọn mùsùlùmí ló bẹ̀rẹ̀. Àwọn ọmọ wọn nínú mùsùlùmí tán bá fẹ́ sọ̀rọ̀ ó ti pẹ́, kì í tiẹ̀ ṣe ń sìn. Mo yí ọdún wọn ti ń celebrate 30 years tán ti ń sọ̀rọ̀ sí kìrìsìtẹ́nì. Àwa kìrìsìtẹ́nì gan ló yẹ ká ti gbárata tipẹ́tipẹ́, ṣùgbọ́n bàbá tiwa táwa ń tẹ̀lé Kristi wa ò fi kó àwa bẹ́ẹ̀. Òun lè ṣe rí kìrìsìtẹ́nì kó máa jà bí àwọn oníṣẹ̀ṣe yìí ṣe ń jà. Àwa ló yẹ ká ti bínú tètè, ṣùgbọ́n a fi wọ́n sílẹ̀ pé ìmọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni ò tí tó. By the time tí òye ọ̀rọ̀ Ọlọ́run bá tó, everybody ojú ẹ̀ máa là. Ṣùgbọ́n àwọn ọmọ tí yín bọ́ sórí afẹ́fẹ́, wọ́n ń bú wa. Mallam Adepoju kò sórúkọ tí ò tí pe Jésù wa tán. Ó bùṣe ó ní Jésù ń jalè lẹ́nu ènìyàn, kò ní Ọlọ́run jalè. Can you imagine? Ṣé rí wípé mo kà sí wípé kò ní ìmọ̀ ẹni tó ń bá sọ̀rọ̀. Ojú tó fi ń wo ẹni tó ń bá sọ̀rọ̀ kọ́ lẹni yẹn rí. Kò mọ̀. Ṣé ó ti yé? Torí tó bá jẹ́ pé ó ti mọ Jésù kò ní sọ bẹ́ẹ̀, kò dá mọ̀. Ohun tán kọ sínú ìwé lóró bí bó ṣe rí náà nìyẹn.
kò sí àléébù tí ò tí ì fi kan Jesus. Inú ẹ̀yin mùsùlùmí dẹ̀ ń dùn sí, ẹ̀yin kan wá bọ́ síta ẹni bó ṣe ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn ẹlẹ́sìn yẹn, ẹni bẹ́ẹ̀ gan-an nínú yín dùn sí. Àwọn ọmọ tiwa náà bẹ̀rẹ̀ sí ń bọ́ síta. Bọ̀dá ìsíkẹ́ẹ̀lì wa Noah Oríyọmí òun náà bọ́ síta. Inú wọn lèmi wà o, inú wọn ni bàbá takú ti Jésù wà o. Gbogbo wa bẹ̀rẹ̀ sí jáde síta. Why tó fi máa rí bẹ́ẹ̀? Oníkálùkù òkè, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí gbé ìmọ̀, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí tú bíbélì fúnra wa. Èmi jókòó ti bíbélì torí ẹ̀ ń pè wá ní kèfèrí. Tá a bá fẹ́ sọ̀rọ̀ lọ àní sọ̀rọ̀ bọ̀, àwọn kèfèrí a bá fẹ́ ẹ̀ ní àwọn kèfèrí, àwọn kiriyó, àwa lẹ̀ ń bá wí ní kèfèrí. Ó jẹ́ kémi jókòó ti bíbélì láti Genesis to Revelation wípé ó dijọ́ tá a bá tó kà tán àwa mẹni tó ń jẹ́ kèfèrí nínú àwa méjèèjì. Mèmí náà jókòó ti wípé láti máa fi ẹ̀kọ́ yẹn, torí bóyá ẹ̀ka bíbélì wa from A to Z, ó yẹ kẹ́dá kiri yóò mọ̀ nínú àwọn méjèèjì, but òun ló jẹ́ kí n gbé jáde. Bọ̀dá Noah náà òun lọ sùkúrù èdè yín, òun náà bẹ̀rẹ̀ sí lọ, òun ti ṣe mùsùlùmí yìí rí tẹ́lẹ̀, ibẹ̀ ló ti jáde. Ó dẹ̀ mọ gbogbo èdè yín, òun náà wò wípé òkè ohun tó jẹ́ kó ń convert, òun rí wípé òótọ́ ni ọ̀rọ̀ kìrìsìtẹ́nì. Òun náà bá bẹ̀rẹ̀, ó dẹ̀ gbọ́ èdè yín, ó dẹ̀ mọ ìtumọ̀ rẹ̀, ẹ̀dẹ̀jọ bẹ̀rẹ̀. Ohun tẹ́yìn ti ń ṣe láti over 70 years ago sẹ́yìn ni mo lè pé tẹ́ ẹ ti ń bú kìrìsìtẹ́nì. Over 100. Ẹnìkan ṣoṣo, God bless you ọ̀rẹ́ mi àtàtà, ìyàwó ilé mi, máa mi lélẹ́yìí o, ìyáfáwẹ̀, God bless you. Ẹ wo gbogbo ẹ̀yin tẹ́ ẹ wọlé yẹn, I love you. Àtẹ̀yìn tó ń wò mí, àtẹ̀yìn tẹ́ ẹ ń comment, I love you. Màá kí gbogbo wa tá a bá ṣe tán. Àwọn ìjọ wo ohun tẹ́ ẹ ti ń ṣe bọ̀ láti over 100 years sẹ́yìn. Àwọn ọmọ kan ṣẹ̀ṣẹ̀ wá ń dìde, àwọn náà lọ ń kọ́ èdè yẹn, àbí ṣé tòótọ́ lẹ tí ẹ̀ ń sọ? Ṣé ọ̀nà mùsùlùmí náà ni? Gbogbo wọn kọ́, wọ́n mọ̀, òye yé wọn, àwọn náà wá rí wípé irọ́ o, rárá kì í ṣe ohun tẹ́ ẹ̀ ń fún wa, kì í ṣe òun ló ń jẹ́. Oníkálùkù bẹ̀rẹ̀ sí dìde. Ọjọ́ wo làwọn ti dìde? Bọ̀dá Noah iṣẹ́ tó bẹ̀rẹ̀ sí bóyá ló ti pé 1 year or 2 years ago. Ẹ̀yin tẹ́ ẹ ti ń ṣe nǹkan bọ̀ láti 100 years. Láti 100 years tẹ́ ẹ ti ń bú kìrìsìtẹ́nì bọ̀. Ọmọ kan ṣẹ̀ dìde kò tí ì pé 2 years, ó ti ń jó wa lára, inú ti ń bí wa. Àwọn kan ṣẹ̀ tó wá dìde lórí TikTok, wọ́n bẹ̀rẹ̀ sí gbé kalẹ̀, ó ti ń jó yín. Ṣé bẹ́ẹ̀ lórí? Tán bá ní kán lọ pé bó ti rí wá, ṣé ti rí pé kò dáa kéèyàn máa tàbùkù sí ẹ̀sìn ẹlẹ́sìn? Ṣé ẹ̀yin náà ti rí? Ó ti wá ka yín lára nìyẹn. Ohun tí ò tí ì pé 2 years 5 years kọ́mọ́ àti rí 5 years kà. Inú ti ń bí gbogbo yín, ẹ ti bẹ̀rẹ̀ sí jáde, ẹ ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀, wọ́n ti ń bú àlá yín, ẹ wò bọ́n ṣe ń pe ànábì yín. Ẹ̀yin dẹ̀ ti ń bú Kristi Olúwa wa láti 100 years ago. Ṣé tó bá wá jẹ́ wípé kì í ṣe pé àwọn bàbá wa gba àlàáfíà láàyè, tó jẹ́ pé àwọn náà ti bọ́ Facebook ti wà tipẹ́, ṣé mọ̀ pé wọ́ọ̀ á ti ṣẹlẹ̀? Ṣùgbọ́n kí ló dé gan-an tẹ́ ẹ̀ jogun omi? Ẹ̀fọn ó dọ̀dọ̀ àwọn oníṣẹ̀ṣe, bẹ́ẹ̀ ṣé bùkì sẹ́yìn lẹ́ ń bó níṣẹ̀ṣe, lẹ́ ń bú wọn. Gbogbo wa dẹ̀ ló níṣẹ̀ṣe, gbogbo wa pátá ló níṣẹ̀ṣe. Ohun tá a bá ló ń jẹ́ ìṣẹ̀ṣe, kì í ṣe ọ̀dọ̀ ìṣẹ̀ṣe. Ohun tó ń pè láwọn ìṣẹ̀ṣe ni ohun tí ènìyàn bá, ohun tí bàbá rẹ̀ ń ṣe tẹ́lẹ̀ tí wọ́n bá, òun ni wọ́n ń pè ní ìṣẹ̀ṣe. Ẹ̀hún tó ti wà ní tẹ́lẹ̀ tó ti ń ṣe tẹ́lẹ̀, tẹ́yìn ṣẹ̀ dé bá tá a ti ń ṣe láti jọ́, òun náà pè ní ṣẹ̀ṣe. Gbogbo wa là ń ṣe ṣẹ̀ṣe. Bàbá Mósè Orímọládé, Saint Moses Orímọládé tí wọ́n rán sí Áfíríkà,
tí wọ́n ní màá gbé ẹnìkan dìde fún yín á máa bá yín sọ̀rọ̀ ní èdè yín, èdè tẹ́ ẹ gbọ́. Saint Moses Orímọládé ni wọ́n rán wá sí Áfíríkà yìí, wòlíì àkọ́kọ́ ní Áfíríkà tán ní kó wá mú ìgbàlà wá, kó wá mú ìsìn, kó wá mú wá ìsìn ọ̀run, kó wá mú wá fún wa ní Áfíríkà yìí. Kérúbù àti Séráfù mà ní, Kérúbù and Séráfù ni, bóyá ẹ̀ tí ẹ mọ̀. Kérúbù and Séráfù ni ẹni tí wọ́n rí bá a sí. Bàbá Mósè Saint Moses Orímọládé, òun ni wọ́n bá wí, tí wọ́n rán sí Áfíríkà wípé lọ mú ẹ̀sìn yẹn wá, kó lọ fi ọ̀nà Jésù hàn wọ́n. Hello, gbogbo yín lẹ mọ̀ kán mọ́gè, mo yí ọ̀rọ̀ tẹ́ ẹ ti sọ fún àwa Kérúbù and Séráfù. Ìjọ́ mélòó la ṣe jáde síta, a ṣe ń sọ̀rọ̀ ohun tẹ́yìn ti ń ṣe bọ̀, inú yín ń dùn sí bẹ́ẹ̀ ṣe ń bú wa yẹn, inú yín dùn sí torí pé kò sẹ́ni tó jà yín yàn, ó ń dùn mọ́ yín. But àwọn ọmọ ti gbọ́n, àwọn náà jáde fún yín sí, ó ti wá ń bú yín, ó ti ń dùn yín, ó ti ń dùn yín. Àwọn oníṣẹ̀ṣe ẹ̀ ń bú wọn, ẹ̀ ń bú Kìrìsìtẹ́nì, ṣàlàáfíà máa wà nílùú yẹn? Ṣébi tí wọ́n bá ti ń jà ṣàlàáfíà máa ń wà ń bẹ̀ bí? Àlàáfíà kì í sí níbi tí rúdurùdu àti ìjà bá gbé wà. Ẹ jẹ́ ká lọ stop ẹ̀. Ẹ̀yin Mùsùlùmí, bàbá Akeugbagold, I love that daddy. Bàbá yẹn sọ̀rọ̀. Ẹ yé bú ẹ̀sìn ẹlẹ́sìn kán mọ̀ bá bú ti yín bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. Ẹ̀yin jókòó ti ẹ̀sìn ẹlẹ́sìn. Mallam Adepoju ń convert àwọn ènìyàn sí wrong place. Ó ń tú Bíbélì ní ohun tí Bíbélì ò jẹ́. Ẹ̀ẹ̀dá Mallam Adepoju, ẹ̀ẹ̀dá lẹ́kùn wípé kó stop nǹkan tó ń ṣe yẹn, kì í ṣe bí ọ̀ṣẹ́ ń pèèyàn sójú ọ̀nà Ọlọ́run nìyẹn. Inú yín dùn sí ẹni ohun tó ń ṣe yẹn gangan lẹ́yìn gbárùkù tì, kó múra sí. No problem tó bá ti jẹ́ bẹ́ẹ̀. Ẹ jẹ́ káwa ṣẹ̀ṣẹ̀ wá bọ́ síta, ẹ jẹ́ kí gbogbo Kìrìsìtẹ́nì bọ́ síta, ẹ jẹ́ káwọn oníṣẹ̀ṣe bọ́ síta, kẹ wá wò sí àlàáfíà máa wà nílẹ̀ Yorùbá mọ́. Ṣé bí ẹ sì ń lọ oko, ẹ sì ń lọ ranja, kò ní síbi ẹni tó fẹ́ jáde mọ́, sórú ẹ̀ lẹ fẹ́? Ṣé ohun tí wọ́n ń béèrè lọ́wọ́ wa nìyẹn? Sórú ẹ̀sìn tán gbé lóníkálùkù yín lọ́wọ́ nìyẹn? Àwọn bàbá yín tẹ́lẹ̀ ń tẹ̀lé yẹn, ṣé bí wọ́n ṣe gbé lẹ̀ nìyẹn? Ìfẹ́ ni wọ́n ń pè ní ìfọmọnìyàn ṣe. A máa accommodate ara wa, ẹ jẹ́ ká fi ìfẹ́ bára wa lò. Ìfẹ́ ni Ọlọ́run, ìfẹ́ ni Ọlọ́run. Ọ̀rọ̀ ẹ lágbára o. Ìfẹ́ ni Ọlọ́run. Ó lágbára. Sí ẹ̀sìn tiẹ̀, kí n sí ẹ̀sìn tèmi. Tí mo bá fẹ́ convert ènìyàn, the way bí wọ́n ṣe ń convert ènìyàn, ẹ wá gba Jésù lólúwa àti olùgbàlà. Gbogbo ọ̀rọ̀ tí mo bá mọ̀ nínú Bíbélì, màá wàásù rẹ̀ fún yín. Nígbà tí mo bá pẹ́ tí mo ti ń wàásù, tí ọ̀rọ̀ mi bá yí ẹ, kì í dẹ̀ ṣe agbára mi ni mo lè fi convert ẹ. Ọlọ́run fúnra ẹ̀ ló máa ń mí sí ènìyàn tó fi ń convert ènìyàn. Ẹ má ṣe mistake. Bó o bá wàásù títí tó o bá rí àwọn kan tó jẹ́wọ́ Kristi ní olúwa àti olùgbàlà, Ọlọ́run ló parí iṣẹ́ yẹn o, kì í ṣe èèyàn. Ọlọ́run ló máa ń wọnú wọn lọ. Tó o bá rí àwọn èèyàn tó rí tó jèrè ọkàn sí ẹ̀sìn ẹ, Ọlọ́run ló jẹ́ orí bẹ́ẹ̀. Hello, Ọlọ́run ló jẹ́ orí bẹ́ẹ̀. Ẹ jogun omi o. Yorùbá, ọmọ Yorùbá méjì tí ìjà ẹ̀sìn bá wọ Yorùbá, níbo lẹ fẹ́ wà mọ́? Níbo la fẹ́ máa gbé? Ó ń bọ̀ wọ́n ní àwọn làádẹ́ẹ̀dẹ́. Ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní nọ́ọ̀tì àbí? Ohun tẹ́ ń ṣe kérékéré wẹ́rẹ̀wẹ́rẹ́ iná mọ̀ ń ṣe ní nọ́ọ̀tì. Kán tó wọ́n ti bẹ́rí ẹ̀ dànù. Ṣé bíbẹ́rí lẹ fẹ́ mú wọ Yorùbá? Ìjà ẹ̀sìn ó ti pẹ́ tí Olúwa ti sọ ká gbàdúrà. Ìjà ẹ̀sìn tó lè bẹ́lẹ̀ ní ilẹ̀ Yorùbá, kọ́lọ́run kó bá wa ṣe. Ohun tó lè jẹ́ kí ènìyàn máa gbé ọ, kó fẹ́ gbọ́mọ kó máa gbájá. Ìjà ẹ̀sìn ni o, ẹ ti bẹ̀rẹ̀. Kó ní kálukú lọ kíwọ́ ọmọ ẹ̀bọ sọ, àtàgbà àtọmọdé àtìbú lọ máa sin Ọlọ́run rẹ. Jẹ́ kí n máa sin Ọlọ́run mi, mọ́ tàbùkù bá Ọlọ́run mi mọ́.
ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn wa ẹ̀rí pó lágbára ohun tó sọ náà ni pé kí oníkálukú kó ṣe ẹ̀sìn ẹ̀ pẹ̀lú àlàáfíà kẹ́nìkan má fi ẹ̀sìn tiẹ̀ kó má fi ba ẹ̀sìn ẹlẹ́sìn jẹ́ bí èèyàn bá fẹ́ gbẹ́sìn ẹ̀ ga ó lè gbẹ́sìn ẹ̀ ga láì ba ẹ̀sìn kejì jẹ́. ẹ̀yin náà drop comment and remember to like and follow us. Thanks for watching. a lọ fún polówó ọjà ẹ pè WhatsApp number page yìí. gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu